kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọ̀ nìyí o ojú àpá àbọ̀ nìyí o lọ́yìn fẹ́ mi o tí mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí nítorí wọ́n lẹ́mọ̀ tọ́fẹ́ fi sámi nìyí o. In every state where a kidnapping takes place, the foundation for the complaint should start with that government. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ jò gbogbo ohun tí ẹ bá mi rí sí ọ̀rọ̀ tí mo fẹ́ pẹ̀kẹ́lù yìí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Nǹkan ṣẹlẹ̀ ní agbègbè Ọ̀jọ́ ní àná òde yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó dẹ̀ gba àròjinlẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, with due respect, ó ti ń di gbọmọgbọmọ o. Àwọn nǹkan kan wà tí wọ́n fi ń lọ̀ yín tó dẹ̀ jẹ́ pé àwọn nǹkan tó lágbára ni tó yẹ kẹ́ tètè gbé ìgbésẹ̀ lé lórí. Ohun tó ṣẹlẹ̀ ní àná àbí ìjẹta mọ́júmọ́ àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó gba àkíyèsí ó dẹ̀ gba iṣẹ́ ìwádìí púpọ̀. Àwáyọ ọmọ Yorùbá á gbọ́dọ̀ sùn. Ọ̀rọ̀ yìí tún máa gbé mi lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà Ọ̀gágun Christopher Musa tí ó ń sọ dímọ̀ pé ẹ yìnbọn pa wọ́n lójú ẹsẹ̀. Ìwọ ọmọ ológun tó bá rí agbésùmọ̀mí àbí Fúlàní agbésùmọ̀mí tó bá lè yìnbọn pa wọ́n lójú ẹsẹ̀ á máa kà ẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára wọn ni. Màá yànnàná yẹn náà jẹ́ yẹn lẹ̀ fún yín dáadáa. Ẹ wá gbọ́ ìgbésẹ̀ kan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbé lórí ohun àlùmọ́nì. Ẹ mọ̀ pé ohun àlùmọ́nì wa nílẹ̀ Yorùbá àsìkò ti tó láti ṣààbò fún báyìí. Àfàìmọ̀ kó má jẹ́ ohun nǹkan wọ̀nyí gangan làwọn èèyàn yìí fẹ́ fi gbógun tiwa tán nílẹ̀ Yorùbá. I stand to be corrected. Tó bá dé fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Lórí ohun tó ṣẹlẹ̀ ní àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní àwọn Haúsá tí wọ́n kọlu ọmọ Yorùbá kan nítorí ó ra indomie kò ṣe indomie wọ́n dẹ̀ ṣe kíni wọ́n ṣe arákùnrin yẹn wọ́n ṣe léṣe tó fi yọrí sí ikú. Bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá wá tó wá ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lọ sí àgbègbè wọn láti ṣe bóyá bí ọ̀rọ̀ yẹn ṣe dùn wọ́n sí wọ́n fẹ́ gbẹ̀san. Àwọn arábí yìí bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Ẹgbọ́n ohun tí arákùnrin yẹn sọ pé gbogbo òkè yìí ni wọ́n kó ìbọn sí gbogbo ní pé wọ́n yìnbọn pọ́mọ kékeré ìbọn bá. Arákùnrin yẹn sọ dímọ̀ pé tó bá jẹ́ pé òun ò jẹ àjẹsára ni ibo ni òun ò bá wà lásìkò yìí. Ó dẹ̀ fi àwọn irin tí wọ́n fẹ́ fi ṣe ìpalára fún ó fi hàn. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí náà ni a gbọ́ pé wọ́n ń wo ohun àlùmọ́nì. Àwọn ti Kíṣì náà àwọn náà ń pariwo tí wọ́n jáde tí wọ́n pariwo wípé ẹ dákun ẹ gbà wá. Àwọn arábí yìí náà ń kọlù wá nítorí ohun àlùmọ́nì tó wà ní apá ọ̀dọ̀ tiwa. Ẹ má gbàgbé pé inú gbogbo Ọ̀yọ́ National Park náà wọ́n sọ pé nǹkan kan wà níbẹ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ bí ohun àlùmọ́nì. Sir, Your Excellency, Gọ́vnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín. Ẹ̀yin ni lónìí, ẹ̀yin ni lọ́la. Àwọn kan tẹ́ gbé dání ó ju bí ẹ ti ń fi ojú kéré rẹ̀ lọ. Ohun tí arákùnrin yẹn sọ kì í ṣe ohun tá a lè fi ojú fò dá. Ó yẹ èmi ti gbàgbọ́ pé lójú ẹsẹ̀ báyìí gbogbo ibi tí àwọn arábí yìí wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló yẹ kó ti máa lọ tú báyìí torí bóyá allegation ni ẹni yẹn fi kàn wọ́n ni o bóyá irọ́ ni o bóyá òtítọ́ ni ẹ tẹ́ gbìyànjú rẹ̀ wò kẹ́ bẹ̀rẹ̀ sí ní wo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. Ẹ̀yin náà lẹ sọ wípé ẹni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò pè yín lórí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé. Kí ló dé tẹ̀yin ò ṣe pè wọ́n? Peter Obi ló sọ bẹ́ẹ̀ o tí gbogbo adé fi ti ara wa gbọ́ bóyá irọ́ ni o bóyá òtítọ́ ni gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ò jáde láti wáyé ọ̀nà náà nìyẹn. Ibo làwọn ọmọ yìí wà báyìí? Ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tí wọ́n sì wà nínú igbó ọdún oṣù ti gorí oṣù báyìí? Ẹ wo àwọn èèyàn tí wọ́n kó dé láti Ẹ̀dẹ́ Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì ẹ wo bí wọ́n ṣe rí nígbà tí wọ́n yóò dé. Ká wá sọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké ẹni ọdún méjì tó kéré
ẹni ọdún mẹ́rìndínlógún 16 years ló dàgbà jù àti àwọn olùkọ́ wọn irú ipò wo la fẹ́ jẹ́ kí wọ́n wà lásìkò yìí. a mọ̀ wípé ẹ̀ ń gbìyànjú o ṣùgbọ́n ìgbìyànjú yìí ò tí tó, ẹ jáwé sóbì. Gọ́vnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ẹ̀yin ni wọ́n fi ẹnu kùn báyìí wípé àwọn kankan wà tí ẹ ti ń rìn ní bèrèbèrè rẹ o tí ò dé lè ṣèrànlọ́wọ́ fún ìṣèjọba yín gẹ́gẹ́ bí ẹ ṣe fẹ́ tẹnubọ ipò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn nǹkan wọ̀nyí èmi ní kí n tún wá fi sí yín nígbẹ́rẹ́ ìpàkọ́ ni o. tó bá jẹ́ pé àwọn ẹnìkan wà tó jẹ́ pé ẹ̀ ń rìn tí ó lè ta epo sí aṣọ àlà yín, ẹ dákun ẹ dábọ̀ ẹ jáwọ́. kẹ́ ẹ̀ dẹ̀ ṣe kí ni kẹ́ ẹ tètè mú ọ̀rọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn ń tọ́ka sí fún yín ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú lókùnkúndùn. èmi ò ní sọ́jú eléyìí lọ o. gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín, ẹ ṣe kí ni ẹ ṣe àtúnṣe níbi tó yẹ kẹ́ ẹ ti ṣe àtúnṣe sí. ẹ jẹ́ n kúrò bẹ́ẹ̀. nǹkan lẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ òun ni wípé ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò ọ̀gágun Christopher Musa sọ nǹkan kan wípé ọmọ ológun tó bá rí agbésùmọ̀mí àbí Fúlàní tí ò bá yìnbọn pa lójú ẹsẹ̀ a máa kà ẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára wọn ni. fine, mo láìkélé, mo rí dìmú. ẹni yìí sọ lórí ọ̀rọ̀ ìṣòro ètò ààbò àti àwọn nǹkan tó ń dánwó àlàáfíà yìí lérú. and tábàdẹ̀ wò dáadáa tí wọn bá lè yìnbọn pa àwọn ẹni wọ̀nyí tí wọ́n bá lọ bẹ́ẹ̀ wọ́n á tún àgékò ejò ni wọ́n á tún lọ wá èèyàn kúnra wọ́n á tún padà wá kọlu àwọn ará ìlú. ó sọ ilé ìdí mímọ̀ látàrí àwọn kankan tí àwọn Fúlàní tí wọ́n ń ṣe, àwọn Boko Haram, àwọn ISWAP, àwọn agbésùmọ̀mí yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan bí wọ́n ṣe ń dá gbogbo ẹ̀rú tí wọ́n kọlu àwọn èèyàn. wọ́n ti ró àwọn ọmọ ológun, wọ́n ti ró wọn lágbára, wọ́n fún wọn ní irinṣẹ́ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ yẹn ni o. apá àbìkan ní ìpínlẹ̀ àríwá ni wọ́n ti sọ̀rọ̀ yẹn tí wọ́n dẹ̀ ti sọ dímọ̀, wọ́n tẹ̀ mọ́ àwọn ọmọ ológun yẹn létí. agbésùmọ̀mí tẹ́ bá ti rí, bandit tẹ́ bá ti rí lójú ẹsẹ̀ ní kẹ́yìn bọ́ fún, tẹ́ bá lọ lọ́ra a máa gbà wípé ẹ̀yin náà ẹ pẹ̀lú wọn nìyẹn. ẹ ti gba àbọ̀dé fún wa, àwa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yín. àwọn irinṣẹ́ tá a fún yín yìí ẹ ṣe àmúlò rẹ̀ dáadáa láti fi ti wà ìkọlù bọ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. kí lẹ rí sí ìgbésẹ̀ yìí? ṣé tí àwa náà bá lè múrù yẹn lò ń pé lójú ẹsẹ̀ báyìí, ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá máa ń pariwo ẹ̀ pé tí wọ́n bá ti mú wọn báyìí kí wọ́n rán wọn ní ìrẹsì ni kí wọ́n ṣe kíní ẹ̀ fún wọn. ó ti yé yín. pẹ̀lú èyí tí ọ̀gágun Christopher Musa wá sọ yìí, èmi á gbà wípé eléyìí tó dáa, ọ̀nà àbáyọ kan rèé tá tún mú gbogbo ẹ̀ kó dínkù. bóyá tí wọ́n bá ń rí pé àwọn arábí yóò ṣeré o, àwọn náà àti ọwọ́ wọn bàṣọ. ohun tí mo fẹ́ fi kẹ́yìn, mi ò fẹ́ pẹ́ lórí fọ́nrán yìí nítorí alágbẹ̀dẹ mi tún lórí lójú kan olóhun tó fẹ́ fàyọ. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Ọ̀ṣun Adémọ́lá Adélékè, tẹ́ bá gbàgbé jẹ́ kí n rán yín létí wípé ní ilẹ̀ Kóòtù Òjìrè ní ilẹ̀ Yorùbá Ọlọ́run fún wa ní àwọn ohun àlùmọ́nì tó jẹ́ wípé tá a bá dá dúró, tá a bá fi ìwà àjẹbánu, tá a bá fi bámúbámú ni mo yó mi ò mọ̀ bébí ń pọmọ ẹlòmíì, tá a bá fi ṣe ó tó wa. gómìnà yìí gbé ìgbésẹ̀ kan láti secure àwọn ibi tí ohun àlùmọ́nì wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. má kà fún yín kó má dàbí pé mo mú lórèfé nítorí ohun tí ẹ gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ni. ẹ jẹ́ n kà fún yín. Osun State Governor Ademola Adeleke has announced new measures to address growing security concerns in Osun State's mining sector. These include the establishment of a mining community, intelligence, architecture aimed at preventing the infiltration of suspected bandits in mining community. Àwọn èèyàn tí wọ́n ti ń wọlé, àwọn afurasí tí wọ́n ti ń gbórí wọlé sílẹ̀ Yorùbá nítorí àwọn àlùmọ́nì wa, wọ́n ti wá jẹ́ kí ètò ààbò kó múnádóko níbẹ̀. ẹ jẹ́ n tẹ̀síwájú torí ìjọba àsìkò. The governor made the announcement during stakeholders conference in Osogbo on Tuesday, where security chiefs, traditional rulers, mining firms, environmental activists, community representatives gathered to discuss security challenges in the mining sector. wọ́n ní gómìnà yìí sọ ilé ìdímọ̀ níbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ tó kún fún àwọn olórí ìlú, àwọn ọba aládé, àwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn èèyàn tí wọ́n mọ̀ pa àwọn àlùmọ́nì, níbi tí wọ́n ti ń jíròrò lórí bí ìṣòro ṣe rí, àbí ká sọ wípé ìṣòro tí wọ́n ń kojú ní àwọn agbègbè tí ohun àlùmọ́nì yìí wà. ẹ jẹ́ n tẹ̀síwájú. According to the governor, the state government had become increasingly concerned about what he described as a sudden and unregulated influx of individuals from several northern states into mining communities across Osun.
wọ́n ti ń gbórí wọlé láti apá àríwá. A dẹ̀ mọ̀ pé àwọn ẹni wọ̀nyí tó bá ti lè wá, tó bá ti rí nǹkan báyìí, wọ́n á fẹ́ ṣe kíni, wọ́n á fẹ́ máa ṣe lọ ni. Ìgbésẹ̀ tí gómìnà yìí gbé ó dùn mọ́ mi nínú. Ẹ jẹ́ n tẹ̀síwájú. The government is concerned about the sudden and unregulated influx of persons from states like Katsina, Zamfara, Sokoto, Kebbi into our mining communities. While we do not discriminate against Nigerians seeking legitimate work, intelligence showed that this movement is not just about mining. Ṣé this movement is just not about mining. A mọ̀ pé ọ̀pọ̀ ní wọ́n lè fẹ́ wá ṣiṣẹ́, but it is not just about mining. Ó tún ní àwọn kan tó tún fẹ́ wá ṣe. A dẹ̀ gbọ́dọ̀ sokun ààbò lé, okùn ṣòkòtò ààbò, a gbọ́dọ̀ sólé. A gbọ́dọ̀ mú ọ̀rọ̀ ètò ààbò lókùnkúndùn. Ibi tó ti ń bẹ̀rẹ̀ rí, tí wọ́n bá sọ pé àwọn fẹ́ wá ṣiṣẹ́, tí wọ́n rí pé ohun àlùmọ́nì náà ṣe, wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa kóra wọn wá, wọ́n á máa bẹ̀rẹ̀ sí ni máa pa àwọn èèyàn tí wọ́n ní ohun àlùmọ́nì yìí àtàwọn èèyàn tí wọ́n ń gbé ní agbègbè yẹn náà. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Ẹ wá gbọ́, he added that intelligence reports suggested, àwọn kan ní intelligence reports tí wọ́n ti ń gbọ́, said that some of the newcomers were introducing criminal activities. Ṣé ń gbọ́? He added that intelligence reports suggested that some of the newcomers were introducing criminal activities that had previously affected communities in part of northwestern Nigeria. Some of these elements are bringing with them the same criminal templates that have destroyed communities in the northwest. Armed camps, illegal taxation, recruitment of youth, and creation of parallel authorities. If we do not act now, the peace Osun is known for, the peace Osun is known for will be sacrificed on the altar of God, the governor stated. Wọ́n ní tá a bá gbé ìgbésẹ̀ ní kíákíá báyìí, àlàáfíà tí ó ń jọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun á wá di ohun tó ń yé àwọn èèyàn kan fẹ́ dàrú nítorí ohun àlùmọ́nì wúrà gold. Wọ́n ní gbogbo àwọn ìwà ọ̀daràn tí wọ́n ti fi bà àwọn ibìkan jẹ́ ni àwọn ti gbọ́ wípé wọ́n ń gbé bọ̀ sí àwọn agbègbè tí ohun àlùmọ́nì wà nílẹ̀ Yorùbá láti fi wá máa ṣe bó ṣe wọ́n. A dẹ̀ gbọ́dọ̀ fi àyè gba eléyìí. Gbogbo ìgbésẹ̀ yìí òun ni gómìnà yìí gbìyànjú láti mẹ́nubà. Ìbá dára kí àwọn gómìnà tó kù náà kí wọ́n lè kẹ́kọ̀ọ́ látara ìgbésẹ̀ yìí, kí àwọn náà mú ọ̀rọ̀ ètò ààbò lé, pàápàá jùlọ ní àwọn agbègbè tí ohun àlùmọ́nì wà. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ọ̀rọ̀ yìí tó padà lórí yín. Àwọn ti Kìṣí àti àwọn èèyàn tí wọ́n ní ohun àlùmọ́nì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yín, ìhà wo lẹ kọ sí wọn? Báwo lẹ ṣe mú ọ̀rọ̀ wọn pẹ̀lú bí àwọn nǹkan ṣe ń ṣẹlẹ̀ níbẹ̀? Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Gbogbo ohun tí ẹ bá mi rí sí ọ̀rọ̀ yìí, ẹjọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹnìkan sọ̀rọ̀, wọ́n ní gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àwọn gangan ni, kí ni wọ́n sọ pé àwọn gangan ni. Wọ́n pẹ̀kẹ́ lọ́rọ̀ wọn tí mo dẹ̀ máa láǹfààní láti jẹ́ kẹ́ tẹ́tí gbọ́. Ibo lọ́rọ̀ àwọn ọmọ yìí dé dúró gan? We need to know. Kí làwọn nǹkan tí ó yẹ ká gbọ́? Àti gbọ́ kankan. Ọ̀dà, ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ gbogbo ohun tí ẹ bá rí sí, ẹ jẹ́ bá mi fi ránṣẹ́ lábẹ́ comment section. Mo rí fídíò yẹn, ó bà ọ̀tá mi nínú jẹ́ díẹ̀ nítorí pé ibi tí ó bá yẹ ká ti bá ọgbọ́n tó bá jẹ́ pé àgọ̀ lèèyàn bá pàdé bẹ́ẹ̀, àwọn bàbá wa ní a máa dùnyàn wọra. Mi ò ní sọ́ọ̀rì láti sọ̀rọ̀ tí n fẹ́ sọ yìí, mi ì dẹ̀ fẹ́ mọ nǹkan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ yọ. Màá rántí orin Òṣùpá kan, ó ní ìjọba ó lágbára ju gbogbo èèyàn lọ, lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn. Ṣùgbọ́n tó wá lọ ó bọ̀, ó ní kí ìjọba náà tó wá ṣọ́ra o, nítorí pé yóò lọ títí, torí gbogbo bí ifá gbogbo bí ọ̀pẹ̀lẹ̀, ọjọ́ kan bọ̀ tílẹ̀ máa di ọ̀gá lé ìwà lágbára lórí, tó jẹ́ pé inú ilẹ̀ níwà wọ̀ tí wọ́n á da ìpè bò ẹ́ bó ṣe nǹkó lówó tó, bó ṣe nǹkó lọ́lá tó. Ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ ẹnjìnìà Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣe wá ń yé wa gbangba wípé ọ̀tá Yorùbá gbogbo yín jẹ́. Gómìnà Ọ̀yọ́, ọ̀tá Yorùbá òun ní. Ọ̀rọ̀ tí n fẹ́ sọ yẹn méjì mo fẹ́ sọ ọ̀rọ̀ ibà, ṣùgbọ́n màá kọ́kọ́ ju ti gómìnà Ọ̀yọ́ yìí, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Ẹ ń ṣọ̀rọ̀ aráàlú, ọ̀tá aráàlú lẹ̀ ń ṣe. Nítorí pé èmi náà ní dárúkọ, torí gómìnà yóò dárúkọ. Ó lóun gbọ́ pé àwọn èèyàn kan ó lọ ń disturb peace àwọn èèyàn nínú okòkò tẹ̀ nídìí kan tá à ń fi Gẹ̀ẹ́sì ṣe, pé ẹni ẹ lọ ń da àwọn èèyàn láàmú, ó lọ ń domi àláfíà wọn láàmú níbi tán jókòó sí tán ti ń ṣiṣẹ́. Ó sì jẹ́ kó yé wa wípé ó wà nínú ìwé òfin ilẹ̀ ti ìlú Nàìjíríà
wípé oníkálukú ló lè gbé ìlú àbí ló lè ṣe nǹkan kan tọ́ ó tiẹ̀ dá bẹ́ ṣe kó ti bẹ́ ṣe lọ́ mú ọ̀rọ̀ yẹn wá nínú ìwé òfin ti ìlú Nàìjíríà yẹn ó dà bẹ́ẹ̀. Gómìnà Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ ẹ torí Elédùmarè mo fẹ́ bẹ̀ yín ní wákàtí tí ẹ bá fún mi lésì máa fẹ́ kẹ́yìn èèyàn bá mi ṣe fídíò yìí o tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fún mi lésì ọ̀rọ̀ tí n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ yìí gómìnà yìí ọmọ àlelẹ̀ Yorùbá ní òun ṣe Yorùbá o mi ò yọ sọ olè lóyún tápò Canada mo wà Ọ̀túnba Jamiu lórúkọ mi o kì í ṣe ọmọkọ́lẹ̀ Yorùbá ọmọ àlelẹ̀ Yorùbá ni ẹ àwọn tó bí ẹ lọ́yọ̀ọ́ wọ́n fi okó jóná wọ́n fòbò jóná ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lésì tí mò ń béèrè yìí ọ̀rọ̀ tí mò ń béèrè yìí tí o bá mú èsì ẹ̀ wá kí n rí èsì ẹ̀ o kì í ṣe ọmọkọ́lẹ̀ Yorùbá wọ́n bí ẹ tó gbóyún ẹ wá ni. Àkọ́kọ́ ìbéèrè mi ni nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà ibo ló wà ń bẹ̀ wípé ká ká olóko mọ́ oko ká gé ọwọ́ ẹ̀ dànù tí ó fi ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ láti bí ọdún 4-5 sẹ́yìn tí o ò rí nǹkan kan ṣe sí ó wà nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà òun ló ṣe rí nǹkan kan ṣe sí wípé wọ́n lè gé èèyàn lọ́wọ́ wọ́n lè gé èèyàn lápá wọ́n lè pààyàn ó wà nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà òun ló jẹ́ pé nípínlẹ̀ Ọ̀yọ́ àìmọye ẹ̀mí ló ti sọnù Dr. Aborode lọ o ò bọ́ ta kó o ṣe fídíò orú ètò ṣe yìí èyí ṣọmọ Yorùbá gidi o onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ọkọ̀ olóyún wọ́n pàdánù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń bọ́ àwọn èèyàn tí wọ́n ní ẹbí tí wọ́n ní ará wọ́n pàdánù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé o ò bọ́ ta kó o ṣe orú fídíò tó ṣe yìí kí n rí fọ́nrán yìí ń ta mo fẹ́ kó o bá mi mú wá nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà wípé a lè kó màálù dé orí oko èèyàn ká fi màálù ká fi jẹ gbogbo oko ẹ̀ gbogbo nǹkan tó gbìn gbogbo nǹkan ọ̀gbìn ẹ̀ ìbá lọ yá owó ní báǹkì ìbá jẹ owó gbọ́múlé láńtà ló lọ́gbà tó fi dá oko tó ń wòye pé kóun jẹ èrè ní ibi iṣẹ́ tóun ṣe yòówgbà tóun bá kó èrè yìí tóun kó lọ́jà tóun lọ tà òun á dá owó olówó padà tí wọ́n sì kó màálù débẹ̀ tó fi jẹ gbogbo ẹ̀ ṣé ibi tó wà nínú ìwé òfin nílùú Nàìjíríà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ bá wa jù síta tí ẹ bá rí àwọn ìbéèrè yìí dáhùn ọmọ àlè níyọ ẹ̀ṣọ́ ọmọkọ́lẹ̀ Yorùbá ṣókí lọ́bẹ̀ oge ní fọ́nrán tí mò ń ṣe lọ́wọ́ yìí mo dẹ̀ bẹ̀ ẹ̀yin tẹ́ máa wo fọ́nrán yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ẹ jẹ́ dé ọ̀dọ̀ Ṣèyí Mákindé ẹni tó bá lè bá mi táàgì ẹ bá mi táàgì màá fẹ́ kó gbé mi lọ sílé ẹjọ́ pẹ̀lú fídíò tí mò ń ṣe yìí èmi fúnra mi á tó tọ́jú ẹ̀ kó má bàa sọnù nítorí pé wàá gbé mi délé ẹjọ́ màá mú fídíò ẹ̀ tó ṣe màá gbé síta màá gbé tèmi síta àwàjọ máa béèrè ìbéèrè lọ́wọ́ wa olùjẹ́ntẹ́ lè fìyà jẹ nílùú Nàìjíríà bí irú àwakọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ìbéèrè tí mò ń béèrè yìí ẹ gbọ́dọ̀ dá mi lóhùn ẹ má jò pẹ́ ẹ má jò jìnà ẹ gbọ́dọ̀ bọ̀ síta kẹ́ ẹ tún fídíò míì ṣe kẹ́ ẹ fi fún mi lésì ọ̀rọ̀ yìí ibi tí ó wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà wípé ká kó máàlù lọ sóko èèyàn ká pa ẹ̀ta bá lóko tó bá sọ̀rọ̀ ká kó máàlù lọ sóko ẹ̀ ká fi jẹ oko ẹ̀ dànù ká ba gbogbo nǹkan ẹ̀ jẹ́ àfẹ́mọ́bi tó ti rówó tó bá sọ̀rọ̀ pé a kó máàlù wá sóko òun ká gbé apá ìkan sílẹ̀ ká sọdá lápá kan gbogbo àwọn tí wọ́n ti sọ di aláàbọ̀ ara láti bí ọdún 4-5 sẹ́yìn onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé mélòó nínú wọn lẹ ti fi sí orí kí náà ti ń pè é lórí àkáǹtì yín tẹ̀ fún lówó lóṣooṣù ẹ̀ ṣe èèyàn gidi orú yín yóò yẹ láwùjọ àwọn èèyàn náà jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ wuyo ó ti lé lóṣù báyìí tán ti wà ń bẹ̀ ẹ tẹ̀lé bọ́ síta kẹ lanu yín kẹ sọ orú ọ̀rọ̀ jàtijàti ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín bí ìgbà tẹ́rọ̀ jáde nínú gọ́tà ni ẹ tó kó ń bẹ́ẹ̀ ẹ rí tí wọ́n fojú yín rí nínú ìlú irú yín lẹ máa ń kó lórí ipò tẹ́lẹ̀ rìn láàrin ìlú nítorí ìwàkiwà ara yín mo sọ ilé ìmọ̀dúná mi ìfẹ́ kó ju báyìí lọ èmi ìtúnbọ̀. ẹ má bàjà ẹ má bà bínú Sunday Igboho Ọlọ́run ń bẹ lẹ́yìn ẹ má bàjà ọmọ Adéyẹmọ Ọlọ́run ń bẹ lẹ́yìn ẹ má bàjà torí ọba mi òkè tó rán níṣẹ́ ò padà lẹ́yìn ẹ má bàjà ẹni bá ń bínú sọmọ Adéyẹmọ ó ń bínú sí Olódùmarè ní má bàjà bẹ́ẹ̀ bá porí ọmọ Adéyẹmọ níbi Ọlọ́run lẹ̀ ń perí ẹ má bàjà kò ṣeé bínú sí bàjà torí dìmọ̀ ọ̀bẹ bá ṣe ń jáde síta tẹ̀ ń bàjà làṣírí yín ọmọ tú ẹ má bàjà kò ṣeé bínú sí Sunday bí bàbá wa òní ìṣàṣẹ máa ń pè yẹn Sunday kò ṣeé bínú sí kò ṣeé yájú sí kì í ṣe tó oògùn kì í ṣe tagbára ṣùgbọ́n nítorí Ọlọ́run ọba mi ń bẹ lẹ́yìn ẹni kò sẹ́ni tó bọ́lúwa ṣòwò tó pàdánù rí ó lé ẹni tó bá mi kójọ lè mímọ̀ èmi ò mẹ́ni tó bá mi túká ẹ má bàjà Májàsọ́lá ò ṣeé bínú sí ẹ má bàjà mo lọ́mọ Adéyẹmọ ò ṣeé bínú sí torí kò rí ti yín rò ẹ má bàjà ó dìde pọ́n fẹ́ràn ìran Yorùbá lọ́wọ́ ẹni rárá kò sáyè òun kọ́ lẹ̀ ń bàjà Olódùmarè lẹ̀ ń bàjà
ìṣẹ̀dá àwọn ọmọ tó wà nínú igbó lẹ̀ ń bàjà bó kéyìn pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ó dàbí pati ríra lẹ́nìí oh my god kékeré ure o ure yá mi jẹ pé o kékeré ure o ure yá mi jẹ pé o mo ní kékeré ure o ure yá mi jẹ pé ẹlẹ́gbẹ́ mo ní kékeré ure o ure yá mi jẹ pé o oníbàlábẹ́rẹ́ ajá kẹ́yìn mi ajá kì mọ́ ní súlé ọtí yan dìgbò lugi. mo kéye lẹ́ẹ̀kan sí pé ẹ káàtàárọ̀ ọba mi Èdùmàrè yóò fi gbà rọ̀ yín lọ́rùn ẹ ní ṣubú dànù ìbànújẹ́ ayé ò ní wọlé tọ̀ yín gbogbo abiyamọ ayé ẹ ní fojú sunkún ọmọ ara ò ní níyín ni mo wá bí àkókò pé gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ já dìde sọ̀rọ̀ Ṣèyí Mákindé àwọn ọjọ́ ọ̀la wa tó wà nínú igbó èèyàn kan tẹ̀ pè mí àwọn lára àwọn ọmọ àlè Yorùbá lára àwọn àtọ̀húnrìn wa Yorùbá pé ṣèbí Èkìtì lèmi kí ló kàn mí pẹ̀lú Ògbómọ̀ṣọ́ iṣu ní Yorùbá àwọn ọmọ odù tó dá ìwà tó dé gbogbo alájọ jáde ní Ilé Ifẹ̀ love expand ẹ lè pè ní ìlú tó ń fẹ̀ orísun tó ń fẹ̀ tó tún mú ìfẹ́ dání Ògbómọ̀ṣọ́ èèyàn mi ni wọ́n ẹ̀jẹ̀ mi ni wọ́n kẹ́ lè mọ̀ pé ẹni tí bíbà yìí ó ti kó sí wọn lórí ó ti báyé wọn jẹ́ ẹ̀yin abiyamọ ayé ẹ má mọ̀ wo Ṣèyí Mákindé nìna àwọn ọmọ tó wà nínú igbó ṣẹ́ ọwọ́ Ṣèyí Mákindé mà ní Ṣèyí Mákindé ní òun àgbà kọ́mọ Yorùbá wọnú igbó pẹ̀lú àwọn ará bíbà yìí ìgbà tí àwọn ará bíbà yìí ń pa ọmọ Yorùbá tó ń jí wọn gbé Ṣèyí Mákindé ò mà rántí constitution ṣùgbọ́n nígbà tó jẹ́ àkókò tó yẹ kí Yorùbá ó dìde Ṣèyí Mákindé gbé constitution síta bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má máa jẹ́ kí Ṣèyí Mákindé ó bà Ọ̀yọ́ jẹ́ Ṣèyí Mákindé mà ti sọ̀rọ̀ ẹ̀dín kaná jẹ́gbọ̀n ní Ọ̀yọ́ torí Sunday Igboho torí ó ń gbèjà ọ̀rẹ́ tẹ́jọ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ má kẹ́ pè mí láti Port Harcourt mo fowó kọ́ bù láṣìírí ẹ̀yin ará Ìbàdàn kọ́pìnì mélòó ní Ṣèyí Mákindé ní Ìbàdàn wọn ní ó ní kọ́pìnì méje ní Port Harcourt mo sọ fún yín mo ní níjọ́ tẹ̀ tí yan gọ́vnà àṣìyàn ní Ṣèyí Mákindé jẹ́ ẹ̀yin abiyamọ ayé ẹ má mà wo Ṣèyí dé ràn ó bà ìlú Ọ̀yọ́ jẹ́ Ọ̀yọ́ tànà Ọ̀yọ́ state bàbá Bọ́lá Ahmed Tinubu bó ti pè yín láàárọ̀ ẹ má bìí òjò lórọ̀ tẹ́fẹ́jà ń gbọ́ mi ẹ jẹ́ kí n máa gbọ́ nínú comment section ẹ máa kọ yes 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 àníkà ẹ bá wa withdraw security Ṣèyí Mákindé torí Ṣèyí Mákindé ló kó àwọn ọmọ wa wọgbó Ṣèyí Mákindé àtàwọn Fúlàní ṣiṣẹ́ papọ̀ ló fi wà lẹ́yìn Fúlàní ló fi ní pẹ́sẹ́dẹ̀ Ìgbòho ògbẹ́dọ̀ wọnú gbó tẹ̀lé wọn lọ ará ilé èrò ọ̀nà ẹ bá wa pé Ṣèyí Mákindé kó tú àwọn ọmọ wa lẹ̀ o Ṣèyí Mákindé ni mo ní bọ́dà mi kẹ́ pè mí láàárọ̀ pé ilé iṣẹ́ bíi méje nìkan ni Ṣèyí Mákindé ní Port Harcourt àṣírí kan tó wá tú sí mi lọ́wọ́ òjò tó rọ̀ ilẹ̀ ẹ̀ bá gbọ́ wọ́n ní Florida ní Ṣèyí Mákindé ń gbé tẹ́lẹ̀ ó dẹ̀ ní nọ́mbà ẹ̀wọ̀n wọ́n ní òun àtọ́lúwo iṣẹ́ kan náà jọ ń ṣe lábúròdù wọ́n náà jọ ń wọ́ kẹ́ni ẹni bá ti bínú Sunday Igboho bá ṣírí ohun tó ṣe ní kọ̀kọ̀ bí ọ̀ṣẹ̀ máa tú síta nìyẹn wọ́n ní Mr. wọ́kẹ́wọ́kẹ́ ní pé ìgbà tó parí ẹ̀wọ̀n ẹ̀tàn ló wálé èmi kọ́ mo sọ àwọn tó wà l'Amẹ́ríkà ló sọ ẹjọ́ ẹni bá ní fídíò Ṣèyí Mákindé pẹ̀lú nọ́mbà ẹ̀wọ̀n ẹ̀ l'Amẹ́ríkà ẹ jù sí mi alábàjọ tó fi ń hùwà bí ẹlẹ́wọ̀n alábàjọ àṣé òun wọ́kẹ́ ní òfin jẹ́ kó láàánú abiyamọ gbogbo igbe tí abiyamọ ń ké ní òfin jẹ́ kó ní mínì létí Ṣèyí Mákindé ọ̀dájú èèyàn ní máa ń wọ́kẹ́ ó torí Sunday Igboho ó declare curfew because they don't want freedom for our children àwọn ọmọ ọdún méjì wọ́n ti ń lò bí oṣù méjì nínú igbó ẹ̀yin àgbààgbà Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ kí tàwọn ọmọdé yóò dàbí ti Chibok girl Ṣèyí Mákindé fẹ́ fi ẹ̀mí àwọn ọmọ yẹn ṣe ìrúbọ ní ẹ má gbà fún ẹ̀yin Ọ̀yọ́ ẹ dìde Ṣèyí Mákindé want to use Ọ̀yọ́ life play politics olófin takò bàbá Tinubu olófin takò aṣíwájú Bọ́lá Ahmed Tinubu olófin takò aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé ẹ wà lajú yín lẹ̀ Ṣèyí Mákindé dẹ̀ bà Ọ̀yọ́ jẹ́ ẹ withdraw security ẹ̀ ó fẹ́ fọ̀rọ̀ àwọn ọmọ yẹn gbowó ni
òjò tó lọ yóò ní jẹ́ kẹ́ voice message bàbá yìí. Oh my God. Oh my good God. Hello bàbá mi. Hello sir. Ẹ kú ọjọ́ méje, ẹ kú ọjọ́ mẹ́ta o. Ọjọ́ kan pẹ̀lú. Àwọn ọmọ Yorùbá fẹ́ gbóhùn yín bàbá mi lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé ni o. Ó ní kò ní olówó ní Sunday Igboho lórí ọ̀fẹ́ láti wọnú gbọ́dọ̀ kó àwọn ọmọ yẹn wá. Ṣé kò ní ló máa fọ́ díẹ̀ àtọwọ́ àti gómìnà rẹ̀? Ṣé rí mo ti ń wá fídíò yẹn. Ṣé bí Ṣèyí Mákindé kẹ́pẹ́ ní gómìnà ṣé bí Nàìjíríà ní gbogbo ìwọ̀nyẹn sì lè ṣẹlẹ̀. Ṣé bí ike ló wọ́ ní Florida? Ike ló wọ́ ní Florida. Ṣé ń gbọ́ bàbá ẹ̀ jẹ́ máa bá mi kọ yes? Tẹ́ bá ń gbọ́ bàbá mi ẹ̀ máa bá mi kọ yes. Mo ti ń gbé àwọn èèyàn tó bá ní kíní fídíò yẹn lọ́wọ́ bíi fídíò yẹn ẹ tó bá ti ní lọ́wọ́ tí wọ́n ní sí tí wọ́n kọ gbogbo nọ́mbà bó ṣe ṣẹ̀wọ̀n gbogbo nǹkan tó ṣe ó wà mo ti wá lórí àkáyì mi mo rò pé fóònù mi tí wọ́n jí ó dàbí pé inú ẹ̀ ló wà tó bẹ́ẹ̀ mi ò parẹ́ èèyàn burúkú ni tó ń ka òfin ó rò pé ọ̀dẹ̀ làwọn ọmọ Yorùbá ni. Bàbá o bàbá gbogbo press yes. Ohun tẹ́ ń sọ fún wa ní ti pé Ṣèyí Mákindé ti ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà rí. Bẹ́ẹ̀ni ní Florida. Ní Florida. Bẹ́ẹ̀ni. Ìlú wo lẹ́yìn wà sà? Ṣé Amẹ́ríkà lẹ wà ní àbí Nàìjíríà? Amẹ́ríkà ló wà ní. Amẹ́ríkà ok kọ́lé mọ̀ pé kí n mú parọ́ ni sà pé kì í ṣe pé bí ọmọ gbẹ̀yẹ̀ kan wá láti igi ní. So ìgbà tí mò ń sọ kí ni mo ti ń wọ. Mo bẹ ọmọ Yorùbá bá mi bẹ kí n yẹn jáde. Ṣé Ṣèyí Mákindé rò pé ọ̀dẹ̀ làwọn ọmọ Yorùbá? Ok. Network. Tó bá ti kẹ́ wọ́n lọ tẹ̀lé àbí àti. Ok. Number one, ìgbà tí wọ́n pa Agbórodé, bó ni Ṣèyí Mákindé wà. Ìgbà yẹn náà ó ní kí Sunday Igboho má wọnú wá lọ bá wọn ní gangan. Máa gbọ́, ìgbà tí wọ́n pa Àlàáfíà, bó ni ibo ló wà. Ìgbà tó ọ̀rọ̀ kọ̀ọ̀kan ṣẹlẹ̀, tó sọ pé kí wọ́n má bínú tó lọ síbẹ̀ ló ṣe lẹ́yìn ìgbà yẹn. Kò sí. So ojú dìde ń sìn, ó ti pẹ́ tó ti ń ṣẹ́bọ̀, àṣírí ẹ̀ ń bọ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ tí mò ń gbà yẹn. Ìgbà yẹn wọ́n fi bínú pé kí ni ọ̀rọ̀ ẹ̀ ìrìsọ́yẹ̀ orúkọ ẹ̀ tí wọ́n fi wé tábàgùkù ẹ̀ mo lọ ṣẹ̀wọ̀n sẹ́yìn mi ò fi ṣeré. Èèyàn burúkú ni ọ̀gbẹ́ni. So gbogbo gbà yẹn kò rófin òfin Nàìjíríà kò múlẹ̀ constitution section 14 yẹn ò múlẹ̀ gbà yẹn. So wọ́n dúpẹ́ àwọn ọmọléèwé pẹ̀lú 46 people. Ó ṣe wá jáde sí oṣù wá mọ̀ pé kinní kan àwọn ọmọ wọ̀nyẹn wà ń bẹ̀ o àwọn èèyàn kan ló bí wọn ni. Mo ti gbà wọn alágbára ayé àti gbogbo àwọn arúgbó ọmọ Yorùbá pátápátá tó jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá kó máa jí láàárọ̀ kó máa fi wú orí wọn kó máa fi ṣépè fún Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ìran ẹ̀kẹwàá. Kábíyèsí. Because kí ni àwọn obìnrin ayé kí wọ́n wà ní ìhòòhò láàárọ̀ kó máa fi pè ránṣẹ́ sí. Yes, what is up? Well, kì í ṣe ọlọ́gbà ẹni gbogbo nǹkan tó ń ṣe ní ọ̀rẹ́ pé gbogbo wa lárí náà nǹkan tó ń ṣe fún Oníbàdàn Aláàfin of Ọ̀yọ́ gbogbo ọ̀rọ̀ tó ń kílẹ̀ ní tó gbogbo nǹkan tó ń ṣe ní ọ̀sán pé nǹkan tí àwọn ṣọ́ọ̀kì ṣe yóò kí àwọn bẹ̀sì kí lòun ò lè gbogbo ẹ̀ lárí náà gbogbo àwọn tó ṣe lóore òun kọ́ ló fi ibi iṣu wọn yẹn ni. Èèyàn lẹ́wọ́ pè yẹn ó fẹ́ jẹ olórí ilé bàbá ẹ̀ ìdí láti oyè tó lè jẹ òun ló jẹ yẹn ó dẹ̀ máa ṣe wèrè kú ni. Àmì àṣẹ wá. nígbà tó dáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá ó máa ṣe wèrè kú ni sẹ́ẹ̀. ọ̀rọ̀ ti jáde àṣẹ tẹ̀lé ni. Àṣẹ. Ok, ó máa ṣe wèrè kú níbi tó dáwọ́ lé yẹn sọ́ni lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá tó dáwọ́ lé yẹn kì í ṣe Sunday ló ṣe. Kì í ṣe Sunday kan ló jẹ́ gbogbo ọ̀gá tó ká ọ̀rọ̀ ọ̀gá ni wá ni ṣẹ́gun tí Sunday ṣe láti pè wájà inú bí ẹ sáwọn ọmọ Yorùbá dẹ̀ sọ́kọ́ ọmọ Yorùbá ni ẹ ó lọ jẹ́ gómìnà lórí ọmọ Yorùbá kò ní tó àfọ àtọwọ́ àtẹ̀bí ẹ̀ láyé. Àṣẹ wá àṣẹgun. Lẹ́dẹ̀ẹ̀dẹ̀ ló bí bẹ́ẹ̀ ni Òṣùpá lẹ́dẹ̀ẹ̀dẹ̀ ló máa gbẹ̀yà. Àmì o àmì. Irú wa yìí ṣé irú ìjà ló yẹ kó máa jáde lẹ́nu ẹ̀. Ẹ jẹ́ kó ló bí àwọn ọmọ wọ̀nyẹn ni ọmọ ọdún méjì. Wọ́n wà nù gbọ́ Ọlọ́run ka òfin kan. Ṣé Fúlàní wá jẹ́ Nàìjíríà citizen ni wọ́n? Ṣé wọ́n tẹ̀lé constitution nígbà tí wọ́n jí wa gbé tó ń jí àwọn èèyàn wa gbé? Ebi ẹ̀kọ́ tí mo bẹ̀rẹ̀ nìyẹn ẹ bá mi bẹ̀rẹ̀ lọ́wọ́ olórí burúkú tó pẹ̀lẹ́ ní gómìnà tó ń sọ pé òun ṣe press. What is nonsense? Inú ti bí bàbá mi tó. Ìgbà tí jọ̀rọ̀ ń bọ̀ wá ìgbà ẹlẹ́mọ̀ náà. Náà máa kó ti lọ. Ìgbà tí wọ́n jẹ́ ọmọ Fúlàní tó ń gbẹ̀yàn kẹ́ sọ́dẹ̀ sọ fún gbogbo èèyàn pé ẹ̀yin tẹ́ fẹ́ ṣe bísíǹsì jẹ́nu bísíǹsì ẹ wá sí ìgboro ẹ ṣe bísíǹsì. Ẹ má máa gbẹ̀yàn pa kí ló rọ̀ mí bẹ́ẹ̀. Ọmọ àlè kan ṣe wà dọ́gbọ́n jẹ́ gómìnà dọ́gbọ́n wà ní pàwà ìpàwà yẹn bẹ́ẹ̀ ní kó kú sí. Tó bá ti kú níbẹ̀ yẹn òun ló lè yọ ẹ́. Bẹ́ẹ̀ kúrò ń bẹ̀
ṣebí ilẹ̀ Yorùbá ló ń bọ̀ ẹni tún gbàgbé ẹni tó kókó gbàgbé gbogbo ìṣekúṣe tó ń ṣe orúkọ máa lọ forever. kábíyèsí. akúrò bẹ́ẹ̀ lọ́jọ́ kò tí gbogbo ìpàdé oṣù mẹ́sàn-án kò pé oṣù mẹ́sàn-án tún wà fi kúrò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ọmọ àdéhùnṣe wa olóhùn ká òfin ló ṣe press conference kò ní dá fún àtiwá àtàwọn ọmọ ẹ̀ ó dé bímọ. àṣẹ àwọn tó rò ní pọ́ǹtì lówó òun bóun ò bá jẹ́rìí àwọn ọmọ kò kọ́ òun. àwọn tó ní síwájú lẹ́gọ̀ọ́ ni wọ́n wà. kábíyèsí. àwọn tó ní síwájú lẹ́gọ̀ọ́ ni wọ́n wà. àṣẹ owó ọkẹ lamẹ́ríkà ni. kò lè wá Amẹ́ríkà kò lè wá Amẹ́ríkà. mo ṣe sọ fún ẹ. mo rí náà pé kò wá sí Amẹ́ríkà láti gbà tó ti di gọ́vnà. kò lè wọ́n bí yàlíyà ẹ̀dá bẹ́ẹ̀ mo lọ jẹ̀wọ̀n ní Florida. ní ọdún tó mọ́ ó dùn mí mo ti wá fídíò yẹn mo ti wá ó wà nínú àkáyè mi níbì kan. ẹ máa rí bàbá mi. yé nọ́mbà ẹ̀ wọ́n kọ sí mo ní ẹnikẹ́ni tó bá ní kó bá mi gbé jáde káyé gbogbo ayé rí. ẹ jọ ẹni bá ní nọ́mbà àti aṣọ àti fídíò tí Ṣèyí Mákindé fi ṣẹ̀wọ̀n ní Florida ẹ jọ ẹ bá wa gbé síta o wọ́n lòun àtolúwo jọ ń wọ́ọ̀kì lamẹ́ríkà ni olúwo ń wọ́ọ̀kì ní Canada ń wọ́ọ̀kì lamẹ́ríkà alábàjọ ìwà wọn ò yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ni. náà fi ń takò ọmọ Yorùbá náà takò orísun wọn lẹ́mí ọmọ Yorùbá ò jẹ́ kẹ̀kẹ́ lójú wọn. ìgbà ìfilẹ̀ èpè la máa fi sìn. gbogbo ẹni tó bá takò iṣẹ́ rere ọmọ Yorùbá níbikíbi tẹ́ bá wà òun ò ní níláárí láyé wọn. àṣẹ wà àṣẹgùn. Ọlọ́run ọba tó dá ọjọ́ ìní kí ọjọ́ fi yọ gbogbo ẹnikẹ́ni èèyàn kẹ́yàn tó sọ pé mo ní ọmọ Yorùbá máa gbé tí wọ́n gbà tí wọ́n ń dáàbò ọmọ Yorùbá láti tẹ̀síwájú ilé ìbùkún ayé yìí ó máa kẹ̀ sí wọn. àmì àṣẹ wà. Ṣèyí Mákindé ó ti jẹ́wọ́ agbọ́n ó dẹ̀ máa rí agbọ́n yẹn ọmọ àlè ni sọ́lọ́ ọjọ́ ọmọ àlè olóhùn kwádẹ́tì ọmọ ẹran olórí burúkú ọmọ ẹ̀yìn. yes ẹ̀jẹ̀ kó máa ṣẹlẹ̀ oṣù mẹ́wàá ló kù fún owó oṣù olóko máa lówó ni. for the first time ní gbogbo history Nàìjíríà láṣẹ ní Yorùbá yọkọ̀ tó jẹ president rí. ó dẹ̀ ń takò. tó bá tẹ fẹ́ jẹ́ tó bá lè campaign èwo ló ń fọmọ lọ́mọ tó fi play politics tó wá sọ̀sọ̀kúsọ so inú ẹ̀dùn bọ́n ṣe pọmọ Yorùbá olóhùn ṣe press conference ìwọ ló fẹ́ ó ká ó rọ̀ fún òun ẹ̀ tó yẹ kó sọ̀kù pa ń bẹ̀. ẹ̀rọ kò ọdẹ àfún gbogbo ní. àmì bàbá mi ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi ẹ ṣé sà. ẹ̀rí lẹ ti gbọ́ yẹ o gbogbo ẹ̀yin ọmọ odù tó dá ìwà wọn ní kátọ́fẹ́ nìyàn joyè láàrin ìlú ó ní láti jẹ́ ní rere eré òtí Yorùbá ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹlẹ́wọ̀n la fi ń jẹ gómìnà tó bá wá dórí oyè tán àwa máa wùwà bí ẹlẹ́wọ̀n fún wa tó bá wá dórí oyè tán ẹ̀mí àwa ọmọ Yorùbá ò ní gbọmọ lójú àṣẹ Ṣèyí Mákindé ti ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà alábàjọ tó fi ń gbógun ti Sunday Ìgbòho kò mọ̀ pé ara òun lòún gbógun tì pé kì í ṣe Ìgbòho ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ kú ìrọ́jú o ẹ kú ìrọ́jú ẹ ti ṣe gómìnà yàn ìwòlíì yẹn sọ ó ní ìgbẹ̀yìn ìjọba ò ní í dáa ó ní akọrò bí ìjogbo ni ìyẹn ni pé ìgbẹ̀yìn ayé Ṣèyí Mákindé kò ní í dáa akọrò bí ìjogbo ni abẹ́ ẹ̀ ti láyé lóde ẹni yẹ pè mí láàárọ̀ ó ní ẹ̀mí àwọn ọmọ Ọ̀yọ́ ò lè jẹ Ṣèyí Mákindé lójú ó ní service solid company lóní ní Port Harcourt ó ní kí ni tó fi ṣe kọ̀ǹpútà yìí tó fi ṣe bátìrì yìí ó ló ń wà ní Ọ̀yọ́ tó jẹ́ pé táwọn yẹn bá ti kó lọ tó bá ti ṣe tó kọ̀ǹpútà náà máa fi kó wá fún tó máa ń kó wá sí Port Harcourt ìyẹn náà ló máa ṣèwádìí gbogbo ilé iṣẹ́ ní Port Harcourt tó máa ya fọ́tò ẹ̀ tó máa sẹ́ẹ̀dì sí wa ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ kú ìrọ́jú o kọ́pìnì mélòó ni Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ nìbàdàn ẹ̀mí àwọn ọmọ Ọ̀yọ́ ò lè jọ lójú làwọn ọmọ kéékèèké ọmọ ọdún méjì ètò ọ̀pọ̀ ọdún méjì àtàwọn tíṣà náà fi wà nínú igbó láti bí oṣù going to 2 months now ẹni tó dẹ̀ lè wọ́gbó tí Ọlọ́run fi ẹ̀rù sí lára tó lè ṣẹ̀rù bá àwọn Fúlàní Ṣèyí Mákindé ní kọ́lọ́kọ́ pẹtíṣàn mọ́ ó wá jáde síta wá ó wá sọ̀rọ̀ di Nigeria constitution òfò ló máa ṣe Ṣèyí Mákindé ẹ̀yin abiyamọ dìde ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ tẹ́ ẹ máa rọ́gbà aṣọ tó máa ń balẹ̀ ṣé ẹ máa wo Ṣèyí Mákindé nìna ni because of èèyàn kan àmọ̀tẹ́kùn kan tó ló ń fẹ́ lò àwọn àmọ̀tẹ́kùn ti jáde síta wọ́n ní over 300 làwọn ti pàdánù nínú igbó Ọ̀yọ́ yẹ ìyẹn ní pé Ṣèyí Mákindé olóńpó lè wá jà olóńpó ló kó wá mu èrè ìdí tí òfin fẹ́ kí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà kó wọnú igbó yẹn lọ nìyẹn torí ó mọ̀ pé àṣeyọrí máa jáde síta ó mọ̀ pé ìran Yorùbá máa rẹ́rìn-ín tí Sunday Ìgbòho bá wọnú igbó yẹn lọ Ṣèyí Mákindé blọọkù ẹ̀ torí ọ̀rẹ́ Gani Adams torí OPC ẹgbẹ́kẹ́gbẹ́ ẹ̀yin abiyamọ ayéṣẹ́ ẹ̀ máa wòran ni
ṣé ẹ máa wòran ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ṣé ẹ máa wòran kí ẹlẹ́wọ̀n ní Florida kó dẹ̀ da Ọ̀yọ́ rú ní ìdá Amẹ́ríkà rí ẹ ṣàgbọ́ bàbá tó pé ó ṣẹ̀wọ̀n láti Florida ó ń wọ́kẹ́ ní alábàjọ tó fi ń lo gbogbo nǹkan pẹ̀lú ìgbójú kò sẹ́ni tó máa wọ́kẹ́ tó máa láàánú bí Ṣèyí Mákindé ò ṣe láàánú àwọn ọmọ Ọ̀yọ́ òun náà ò lè rí àánú gbà láṣẹ Olódùmarè ìgbẹ̀yìn ẹ máa kó rojú dógbó lọ kó tó ba nǹkan jẹ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ dìde ẹ̀yin olùgbé Ọ̀yọ́ ẹ dìde gbogbo ọmọ Yorùbá ẹ dìde ẹ jẹ́ ká gbé sínú mẹ́mórì wa àwọn ọmọ ọdún méjì yẹ kí lójú wọn á ti rí ẹwà wọn tó kó jáde ní ẹ̀dá oníyọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò lè dìde rìn mọ́ ká má wàá sọ wípé àwọn ọmọ kéékèèké Ṣèyí Mákindé dẹ̀ lè jáde síta pé òun ṣe press conference ó ń declare curfew ó ń sọpọ́tì àwọn Fúlàní ó ń sọpọ́tì àwọn bòròró ó ń sọpọ́tì Mèyétí Àlà ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀dẹ̀ ń wòran ẹ képe ti Ṣèyí Mákindé bàbá wa Bọ́lá Ahmed Tinubu àníkẹ́ bá wa withdraw security yẹ ẹ bá wa withdraw security yẹ bó bá lè jù ẹ declare state of emergency ẹ má jẹ́ ó jẹ́ pé nígbà tó bá jẹ́ ìjà wàhálà ṣẹlẹ̀ láàrin èyí olóṣèlú lẹ́ẹ̀ máa declare state of emergency eléyìí tó ṣẹlẹ̀ yóò kú ó ju ìjà àárín olóṣèlú lọ́jọ́ ọ̀la Yorùbá ló wà nínú gbò táwọn Fúlàní kó nípa apẹ́mọ́ra yìí ṣé agbára Ṣèyí Mákindé wájú titi yín lọ ni ẹ̀yin bàbá Tinubu ẹ wá wo ìgbé ayé táwọn ọmọ yóò ti máa gbé ìyà táwọn ti máa jẹ àdójúkọ wọn Ṣèyí Mákindé máa bọ̀yọ́ jẹ́ àṣé o ti ṣẹ̀wọ̀n rí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ tí bàbá yẹn sọ wọ́n ló ti ṣẹ̀wọ̀n rí ní Florida àṣé ẹlẹ́wọ̀n ní Ṣèyí Mákindé wọ́n ló wọ́ kiri ṣé lóòótọ́ ni àwọn bàbá tó sọ̀rọ̀ yóò lè parọ́ mọ́ ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ dìde ẹ má jẹ́ kó dìgbà tí Ṣèyí Mákindé bá ba Ọ̀yọ́ jẹ́ ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ ẹ dìde ẹ̀yin ọ̀dọ́ Ọ̀yọ́ ẹ dìde ẹ̀yin tògbómọ̀ṣọ́ Ajílété ẹ dìde ẹ dìde ẹ dìde ṣé bẹ́ẹ̀ náà lẹ́rù Ṣèyí Mákindé báyìí tó ẹ dìde o kí Ṣèyí Mákindé tó kojú gbogbo Ọ̀yọ́ sí òrùn alẹ́ àṣẹlẹ́wọ̀n lọ̀gá yín ṣé lóòótọ́ ni èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o wọ́n ló wọ́ọ̀kì lamẹ́ríkà náà máa mú ẹ̀rí náà pé kò lọ sí Amẹ́ríkà ìrìn àgbẹ̀ kọjá yín London France nígbà tó jẹ́ pé Amẹ́ríkà didi àìgbẹ́dọ̀ máa wọ̀ fún olófin wùwà bí ọ̀dájú ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀yin abiyamọ bí ẹ̀yin abiyamọ jọ̀wọ́n àná ṣe máa ń ṣe ẹ bá wa tètè ṣe lórí Ṣèyí Mákindé àwọn ọmọ yẹn ò gbẹ́dọ̀ gbé sínú gbò wọ́n à ń gbẹ́dọ̀ gbé sínú gbò àwọn ọmọ ọdún méjì ẹ dákun ẹ dábọ̀ ẹ dákun ẹ dábọ̀ ẹ dìde ẹ jẹ́ kí Ṣèyí Mákindé mo rú n tán pè ní obìnrin ẹ jẹ́ kó mọ nǹkan tán pè lẹ́yìn ìyá ẹ̀yin wòlíì ní Ìbàdàn ní Ọ̀yọ́ ṣètẹ́ ní Ṣèyí Mákindé lọ́lọ́run yàn ṣé ká sọ pé Ọlọ́run fi ìyà jẹ yín ni mo mọ wòlíì kan tí wọ́n lára àwọn àgbà wòlíì ni mí ní dárúkọ tó ní Ṣèyí Mákindé lọ́lọ́run sọ pé ó máa lò ṣé Ọlọ́run ló ń lò lórí kó máa ṣe ohun tó ń ṣe yìí ṣé Ọlọ́run ló ń lò ó ẹni tí ó ran ìran Ọ̀yọ́ lọ́wọ́ Ṣèyí Mákindé sọ pé rárá kò gbọdọ̀ wọlé ó ń gbé nínú AC àwọn ọmọ títẹ̀ wà nílùú òyìnbó ìyàwó títẹ̀ wà nínú AC ìyàwó oníyàwó wà nínú gbó tóun àti ìjọ Johnson ọmọ ọlọ́mọ wà nínú gbó tí òjò ń rọ̀ lé lórí tí òòrùn ń pa tó jẹ́ pé òun àti ìjọ náà jọ ń kìsì ara wọn ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ àgbààgbà ilẹ̀ Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé agbára Ṣèyí Mákindé wájú títí yín lọ ni ẹ dákun ẹ dábọ̀ ẹ̀mí àwọn ọmọ yẹn jẹ ìran Yorùbá ló ìyá kẹpẹ́ mi lẹ́nu ó dẹ̀ ń bú sẹ́kún ó ní tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn tó bá jẹ́ pé àwọn ọmọ òun ni òun á ti kú òun á ti para òun àwọn táwa nù gbòòrò gan àti ìgbádùn ká má wá sọ pé àwọn tán jí gbé tán kó wọnú igbó ọ̀dájú gómìnà Ṣèyí Mákindé ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀dájú gómìnà Ṣèyí Mákindé ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ bá wa pé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ dákun ẹ dákun it is Abiodun not Ṣèyí be careful of what kìnìún kankan Ṣèyí has always enter America she has working for oil company in textile ẹ̀yin lẹ tún sọ yẹ o bàbá tó wà sọ pé ó ṣẹ̀wọ̀n lamẹ́ríkà ńkọ́ it is Abiodun not be Ṣèyí ok ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa tètè wá nǹkan kan ṣe sí kí àlàbọ̀rùn kó tó di ẹ̀wù mọ́ wa lọ́wọ́ adára fún ọjọ́ òní tiwa o àwọn ọmọ yẹn máa dé bá wa láyọ̀ àtàlàáfíà ṣe gbọ́ mi bọ́dà mi ẹni it is Abiodun not Ṣèyí but bàbá yìí ní òun ní fídíò ẹ̀ lọ́wọ́ Florida ní ẹ̀yìn ní textile ló ń gbé
nígbà tó dẹ̀ ti di gómìnà kò dé Amẹ́ríkà rí ṣe gbọ́ mi ẹ̀yin ẹ mú ìpè Abíọ́dún ni ṣèbí ó náà ń jẹ́ Abíọ́dún abẹ́ ẹ̀gbọ́n ni ṣèyí Abíọ́dún ṣe ẹ̀gbọ́n kó ń jẹ́ Abíọ́dún ni ìyẹ wà lógún jù ẹni bá ti ṣọ̀tẹ̀ Sunday Igboho àṣírí wọn máa tú ni ẹjà Ọlọ́run Elédùmarè náà bá jà lọ́wọ́ ó dàbọ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.